أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا حبيبنا رسول الكريم سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم adakwe fún Ọlọ́run àti kẹ́ àti gẹ̀ kó lọ máa bá alayhi wa Muhammad sallallahu alaihi wasallam bu afa tí wọ́n kọ́ wa ní kí en tó fi makama wa ọ̀gá tó kọ́ wa ní ṣe àwọn òbí wa àwọn tó jalagba tó wa eti melayi ni wọn Ọlọ́run ma keketa yi àwọn tí muslimin Ọlọ́run ma keketa kiyama la hawla wala quwwata illa billahi alazim ẹ̀rí ìta fẹ́ bára wa sọ̀rọ̀ ọba lẹ́ni oní tá ń pè ní problem and solution. Problem oní tí o bá ń pè ní àdánwò kọ́lọ̀ ńlá wá níbi àdánwò àti táyà àtàlẹ̀ kíámà ọlọ́lá wá níbi àdánwò. Ṣùgbọ́n kí ni ìgbàlá rẹ̀ tá ń pè ní solution ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ. Báwo la ṣe wá ní problem bó la ṣe ń solve tó bá ti wọlé ó ti wọlé ni. Ọlọ́run ní ìbáyín dámọ́jẹ̀mú wípé ìní máa fàdánwò kàn bó ṣe ẹ̀ka bẹ́ẹ̀ méjì lọ́dún fẹ́ni tó bá nígbàgbọ́ nù tọ́lọ́. So tó bá wá dé ẹ má máa pariwo yìí pé it is over kò over until it is over. Ìdán kọ̀ọ̀kan ṣe ni pé kí ni source problem ó dà gẹ́gẹ́ bí pipe tí wọ́n sì kalẹ̀ báyìí tómi inú rẹ̀ wá ń dànù tó pọ̀ gan tó wá ń control omi kó yẹ kó control pipe gan lọ́ba kọ́kọ́ lọ́wọ́ náà bọ́sẹ̀ tì tó bá fi lè ti pipe yẹn hàn omi tó bá wá kù lọ́ àmà control bọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àní tó yẹ ká mójútó àní mójútó ntí òye ká mójútó láàmọ̀lé káàkiri àmọ̀ sọ̀sọ́kúsọ ẹ wo wàhálà àjàkálẹ̀ àrùn tọ́lọ́run dà sí gbogbo àgbáyé lé ní báyìí kọ́lọ́run là wá ń bẹ̀ ọlọ́run wọ́lá pàtàkì Kaaba wọ́lá pàtàkì anábìwá Muhammad sallallahu alaihi wasallam níwájú rẹ̀ dákun là wá ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lùgbàdì àìsàn coronavirus ọlọ́run dákun sọ wọ́n bẹ̀ àwa tá a sì lùgbàdì rẹ̀ náà ọlọ́run má jẹ́ ó mú wa la hawla wala quwwata illa billahi aliyil azim gbogbo ẹni táìsàn náà mú ọlọ́run bá rántí àlàáfíà rà sí wọn àwọn tí òun náà ọlọ́run má jẹ́ ó mú wa torí àdúrà ló bá ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀rọ̀ ní ń tara fáírọ́ọ̀sì lásánlásán ní ń tara rẹ̀ sí ọlọ́run ẹnìkan jẹ́ sọ ní ìbínú ọlọ́run ọba lóde kò sí ìbínú ọlọ́run mọ̀ bá sọ mọ́ láyé rẹ̀ ọlọ́run mọ̀jà rí ìbínú rẹ̀ o dákun mọ̀jà rí ìbínú rẹ̀ o ọlọ́run mọ̀jà rí ìbínú rẹ̀ o ìbínú ọlọ́run lágbára ọlọ́run ní ìwọ́nu yín eléyìí èmi kàkó just a yellow card ṣàǹgbé tó máa ń gbá bọ̀ lórí field ẹ rí i pé tí wọ́n bá ṣèṣì wọ́n fọwọ́ sí wọn tẹ́nìkan bá ṣe ẹnìkan ní ìkà rẹ́fúrí wọnú ẹ̀ pẹ̀lú ọwọ́ tó bá tó tún ṣe àwa ìṣẹ̀ wá fún ní yellow card that yellow card ìlọ́lọ́run fún wa ẹ̀ ká súnmọ́ Ọlọ́run ọba kí ni source problem wa nípa ti jìnnà sọ́lọ̀ source problem wa ni pé àdùn Ọlọ́run ọba nínú source problem wa ni pé à ń ba ara wa nújà aláǹbọ̀ Ọlọ́run ní jẹ́ pẹ̀lú gbogbo ìfẹ́ tọ́lọ́run ní sí wa àtàdánù pẹ̀lú gbogbo bọ́lọ́run ṣe tán sínú ìfẹ́ wa à nífẹ̀ẹ́ Ọlọ́run ọba èyí tó wá burú jù bẹ́ẹ̀ ni pé àwọn tí ó yẹ ká lọ bá láti súnmọ́ Ọlọ́run àwọn gangan ní ń fa wàhálà jù àfà pásítọ̀ babaláwo ta nígbàgbọ́ pé olórí ẹ̀sìn ni wọ́n ọ̀rọ̀ gbésí ayé wọn àwọn tó sọ pé Ọlọ́run bínú àwọn náà ronú ni wọ́n ro jinlẹ̀ pé kí ni àbátẹ̀ wá pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí tó wá di pé má báyàn lọ́wọ́ má súnmọ́ yàn má jẹ́ wọn wúkọ́ sí ọlá tí gbogbo nǹkan wá le kókókókó àwọn náà rí sọ ṣé báyìí pé Ọlọ́run ọba tààlà ó bá nífẹ̀ẹ́ wa ẹwà dúró wàhálà tá a ti ṣe síwájú Ọlọ́run síbẹ̀ Ọlọ́run dẹ̀ wọ́n wa ni tá a bá ní ká wo ìrìn àjò yìí ó dà gẹ́gẹ́ bí ẹni tó bá ra adìẹ tó ń sin adìẹ ó wá tọ́jú adìẹ yẹn wá dàgbà ó ń wúyàn ẹni tó ní kí wọ́n lè pa inú rẹ̀ ń dùn pé èmi mo tọ́jú adìẹ báyìí la ilaha illallah ó wá jáde lọ́sàn-án ọjọ́ kan gbà tí wàá fi wá dé tàbí lójú ayé rẹ̀ ẹnì kẹ́kẹ́ sàdédédé ẹni tí ò tó ẹni tí ò lágbára tó tí ò ní fàn lè kanna tó ẹni tó gbé gbogbo nǹkan ló lè fi bàjá ó wá dé ó sì mú adìẹ náà ó gé lórí ó gé lẹ́sẹ̀ ó wájú pòtú rẹ̀ síwájú rẹ̀ sínú ẹni tó ládìí ó dùn. bẹ́ẹ̀ ni ẹ mú odidi èèyàn tọ́lọ́run ọba dá láti bí àtọ̀ tó fi dàgbà tóbi tó dàgbà dé ẹ sì fa lọ́yàn lọ ẹ ju pòtú rẹ̀ síwájú Ọlọ́run pé Ọlọ́run iṣẹ́ rẹ ni mo bàjẹ́ yìí o ẹ mú odidi èèyàn ẹ gé lẹ́sẹ̀ ẹ mú odidi èèyàn ẹ gé lórí wọn afẹ́ lómi lábẹ́ lọ nítorí pé ń wá owó ọ̀pọ̀lọpọ̀ ní sògùn owó tó ń sọ pé yahoo ló ń ṣe ọmọ ìgbẹ́ ọmọlàkejì rẹ ìgbọ̀nsẹ̀ ọmọlàkejì rẹ ọ̀fìn jẹ búrẹ́dì ọ̀hún kó jẹ ẹni tó jẹ ìgbọ̀nsẹ̀ rẹ ń tò tó ní láárí mọ́láyé so yahoo ló ń ṣeun àbọ̀ sògùn owó àwa nira wa ládé bíi pé Ọlọ́run wa wọ́nu wa ọmọ tuntun wáyé ó gbé Quran lọ́wọ́ àrí igi tó kọ la ilaha illallah àgbọ́sọ́lọ́ arápàtà tó wù la ilaha illallah àgbọ́sọ́lọ́ gbogbo ìkìlọ̀ Ọlọ́run ti síwájú síbẹ̀ àgbọ̀tẹ̀ bí ti problem ti wá nù torí tá a bá lọ ti problem yẹn ká lọ dẹ́kun rẹ̀ ká tọrọ àforíjì ká sọkó síwájú Ọlọ́run kọ́lọ́n já bọ́m̀bì wàhálà táwa yìí ni o
kọ́lọ́n kó dá gómọ̀ mọ́ là wá